káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́ńkọ́? Bí a ṣe gbọ́, wọ́n ní celebration ó ń lọ lọ́tún lọ́sì ní ìgbà tí bàbá wẹ̀rin ńlá tí wọ́n jet Queen Naomi tí wọ́n jet wọn out of the palace lọ sí special place, èyí tó jẹ́ pé wọ́n invite àwọn èèyàn bí èèyàn, ẹni bí ẹni wá bá wọn ṣe àjọyọ̀. Mo mú fídíò yẹn wá tó jẹ́ pé Queen Naomi àti àwọn èèyàn wọ́n jọ ṣe celebration yìí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á máa wà pẹ̀lú bàbá wẹ̀rin ńlá, nítorí pé wọ́n really fún Queen Naomi ní special day. Ìgbà tí wọ́n wá jet wọn out of the palace pẹ̀lú arobcota ni wọ́n wá fi gbé wọn. Wọ́n ní àwọn àǹtí wa gbogbo yìí, wọ́n nínú wọn ò dùn, wọ́n ní ṣe náà ń bínú, wọ́n ní ṣe náà lọ ń yọjú lójú window. In fact, bá tiẹ̀ tún ṣe gbọ́ngàn, wọ́n ní àǹtí wa church, wọ́n ní ṣe ló ń sunkún, ló ń nu ojú ẹ̀nù wípé ó máa yẹ obìnrin yìí o. Ẹ̀yin èèyàn lé orí ju orí lọ, èèyàn dẹ̀ lè fi orí táyé, èèyàn ò lè fi wékẹ́ǹdì. The only thing tó yẹ kẹ́ ẹ ṣe ni kẹ́ ẹ máa wà happy tí ọmọ ẹnì kejì yín tó bá ń ṣe oríire, ó yẹ kínú yín máa dùn ni. Tí yín náà máa dé lágbára Ọlọ́run. Bí a ṣe gbọ́ o, ẹ̀yin èèyàn lé, a gbọ́ wípé ìgbà tí wọ́n dé ibi event tí wọ́n ti lọ ṣe party yìí, torí it was a special event fún Queen Naomi as a queen. Wọ́n ní fóònù bàbá wẹ̀rin ńlá mẹ́tẹ̀ẹ̀ta àbí mẹ́rẹ̀ẹ̀rin, ó dàbí ẹni pé wọ́n ní so many phone. Wọ́n ní wọ́n sọ fún PA wọn pé kó pa gbogbo ẹ̀. Ọ̀nà wo ló tún fẹ́ ju èyí lọ? Wọ́n sọ fún PA wọn pé kó pa gbogbo fóònù yẹn. Wọ́n ní torí wọ́n ti ń rí text message láti ọ̀dọ̀ àwọn àǹtí wa pé ọmọ sick. Wọ́n ní bàbá wẹ̀rin láti ń rí text message. Wọ́n ní torí ẹ̀ ni bàbá wẹ̀rin la fi ní kí wọ́n pa gbogbo fóònù yẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé kábíyèsí rí lè fún Queen Naomi ní ọjọ́ yẹn because special day wọn ni. Ẹ tó wá wò ó ṣe jẹ́ pé ìgbà Easter ni wọ́n bí Queen Naomi. Good Friday, Easter Sunday, period yẹn ẹ máa rí pé bí ìgbà tó jẹ́ pé Queen Naomi gbé àwòrán àwọn angel wọ̀ ni. Ọjọ́ kan mo wo picture wọn, kan mo wo ojú wọn, honestly ẹ máa mọ̀ pé àmì Ọlọ́run ó wà lára Queen Naomi, anointing wà lára wọn, anointing Ọlọ́run wà lára wọn. Ìtorí ẹni tó bá ń gbọ́wọ́ kọ́wọ́ ó kàn máa ṣe rẹ̀ ni o, ó máa ṣe rẹ̀. Ẹni tó bá ń gbọ́wọ́ kọ́wọ́ ó máa ṣe rẹ̀ ni, nítorí àyànfẹ́ Ọlọ́run ò ní Queen Naomi. Kí ni ẹ̀yin rò pé bàbá wẹ̀rin ńlá látijọ́ ìwọ̀n fi Queen Naomi sílẹ̀? Kí lẹ̀yin rò? Wọ́n lè fi wọ́n sílẹ̀ nítorí pé wọ́n rí àmì Ọlọ́run ní ara wọn. A gbọ́ pé àǹtí wa yìí ń fa wàhálà pẹ̀lú Tadéníkáwò nínú ààfin. Ó ń sọ fún Tadéníkáwò pé kò lè sùn ibi tó sùn yẹn, nítorí ibi tó sùn yẹn kó lọ sùn, kì í ṣe ibi tó yẹ kó sùn, kó lọ sùn ibi tí gbogbo àwọn ọmọ yòókù ń sùn. Tadéníkáwò is a special son. Ọmọ tó yàtọ̀ ní Tadéníkáwò, àrẹ̀mọ ọba ni. So ibi tí bàbá wẹ̀rin ńlá bá fẹ́ kó sùn ló máa sùn. Ẹ̀yin èèyàn lé, àwọn nǹkan tá a gbọ́ yìí ó kọ wá lóminú, nítorí bí ìgbà tó jẹ́ pé owú jíjẹ ó wà nínú ọ̀rọ̀ yìí. Owú yẹn ti pọ̀ jù, jealousness yẹn ti pọ̀ jù. Ẹ má bínú tẹ́ bá ń gbárùwò, ẹ̀yin èèyàn mi, ìta ni mo wà. Jealousness yẹn ó ti pọ̀ jù. Any small thing báyìí tí bàbá wẹ̀rin ńlá bá ṣe fún Queen Naomi, ẹ máa jowú, ẹ máa jealous. Ṣé Queen Naomi ń bá yín gbé inú ààfin ni? Queen Naomi ò sí nínú ààfin yẹn for 3 good years ni wọ́n ti kúrò ń bẹ̀. Ẹ̀yin lẹ́wà ń bẹ̀ lẹ́ ń gbá afẹ́fẹ́ àfin sára, but still yet inú yín ò dùn. Any small thing báyìí tí kábíyèsí bá ṣe fún Queen Naomi, ẹ máa bínú, ẹ máa complain, ẹ máa lament, ẹ máa bínú, ẹ máa jẹsẹ̀ mọ́lẹ̀. Kí ló dé?
ẹ wá ń pè wọ́n ọmọ sick o, ó rẹ ọmọ o. ẹ̀yin èèyàn lé oríṣiríṣi ìwà ni ó wà ní ọwọ́ àwọn àǹtí wa gbogbo yìí, kì í ṣe ìwà kékeré rárá. ṣùgbọ́n nǹkan tí Ọlọ́run bá ti ṣe, Ọlọ́run ti ṣe ni, kò sí èèyàn kankan tó lè tú ká, kò sí èèyàn kankan tó lè dàrú. tí Ọlọ́run bá ní yes, yes is yes, ta ló fẹ́ bi Ọlọ́run wò léèrè pé ó ṣe nǹkan tó ṣe? ta ló tó bẹ́ẹ̀? ta ló tó bẹ́ẹ̀ láti bi Ọlọ́run Elédùmarè léèrè pé kí ló dé tó ṣe nǹkan tó ṣe yìí o? kò sẹ́ni tó lè bi Ọlọ́run léèrè. so ìtorí ìdí èyí, ẹ̀yin èèyàn lé, a ní láti máa wí pé gbogbo nǹkan tá a bá ń ṣe láyé ó lérè níwájú Ọlọ́run ọba. èrè ẹ̀ wà. tó bá ń hùwà dáadáa wàá gbèrè ẹ, tó bá ń hùwà burúkú wàá gbèrè ẹ, nítorí pé gbogbo ìwà téèyàn bá wù láyé gbogbo ẹ̀ ló lérè. ẹ̀yin èèyàn mi, Queen Naomi wá sí inú ààfin bàbá Werin ńlá pẹ̀lú ayọ̀ ìgbéyàwó, pẹ̀lú ìdùnnú, pẹ̀lú inú mímọ́, nítorí pé àtìgbà tó ti dé ààfin bàbá wa kò sí wàhálà, kò sí dààmú. ìgbà tẹ́ ẹ dé yìí náà ni wàhálà ń ṣẹlẹ̀. ìgbà tẹ́ ẹ dé yìí náà ni wàhálà ń ṣẹlẹ̀, tó jẹ́ pé oríṣiríṣi nǹkan là ń gbọ́ wípé wọ́n ń rì mọ́ inú ààfin yẹn. kò sí yẹn ńgbà tí Queen Naomi nìkan wà ńbẹ̀. Yorùbá ti ní òrìṣà jẹ́ pé méjì obìnrin kò dénú. ṣùgbọ́n ẹ fi Queen Naomi lọ́rùn sílẹ̀, ẹ dúró sáyé yín, ẹ má ní wọ́n lára, nítorí pé kò make sense. nítorí pé kò make sense kẹ́ máa ní wọ́n lára. kò make sense. ẹni ẹlẹ́ni ó wá láti jókòó ti ọkọ ẹ̀ ni, ṣùgbọ́n kó wá máa sẹ́ pé wọn lẹ́tọ̀ọ́ láti dúró síbì kan. àìrọ́, ọ̀rọ̀ yẹn ju ẹnu ẹ lọ o àǹtí wáyé, ọ̀rọ̀ yẹn ju ẹnu ẹ lọ, nítorí pé kábíyèsí ló mọ nǹkan tó ń fẹ́, náà mọ nǹkan tó ń ṣe, náà mọ nǹkan tó ń fẹ́. wọ́n ní pé kábíyèsí ò lè ṣe láàrin ọjọ́ mẹ́ta kan má lọ rí Queen Naomi, because it's true love. ìfẹ́ tó jẹ́ òtítọ́ yàtọ̀ sí ìfẹ́ tó jẹ́ pé obìnrin ló ń tirẹ̀ mọ́kùnrin. ìfẹ́ yẹn yàtọ̀ pátápátá síra wọn. tí obìnrin bá ń tirẹ̀ mọ́kùnrin ó máa tẹ́bọ̀ nígbẹ̀yìn ni, torí ọkùnrin yẹn kò ní fẹ́ rí i, ó máa rùn sí i ni. every time tó bá ti rí i báwo máa rùn sí i ni. gbogbo yín lẹ tira yín mọ́ kábíyèsí lọ́rùn. gbogbo nǹkan tí mò ń sọ yìí kò dé ọ̀dọ̀ Dr. Elizabeth o, mo là o, mi bá Dr. Elizabeth wí o. gbogbo ẹ̀yin tó kù lẹ tira yín mọ́ kábíyèsí lọ́rùn. lẹ tira yín mọ́ kábíyèsí bàbá Werin ńlá lọ́rùn ni. ìyàwó tó fẹ́ ní ṣùlọ́kà tí bàbá Werin ńlá wílílì nínú ọkàn wọn láti fẹ́, ó yàtọ̀ sí ìyàwó tó yẹ pé wọ́n wá gbé fún wọn, wọ́n fi bẹ̀bẹ̀. ìyàtọ̀ wà ń bẹ. ìtorí ẹni kábíyèsí fi máa ń sẹ́ pé ìyàwó mi ni Queen Naomi, she is my legal wife. wọ́n ní ìyàwó tó ń wo ni, tó bá wo ni lọ́mọ ẹ̀ ń wo ni. ìtorí ẹ̀ ni ayé Tádé ní káwò fi yàtọ̀ nínú ayé bàbá wa Werin ńlá. ayé Prince Tádé ní káwò yàtọ̀. ìwọ náà ló ń pè ló ń la gbogbo ẹ̀. èèyàn kan prince ni double prince. ọmọ wo ni ò ń ṣe prince? ìwọ kọ́ ló máa sọ pé ọmọ kan jẹ́ prince, kábíyèsí ló máa sọ fún ẹ position tí wọ́n fẹ́ kí àwọn ọmọ yìí wà. bàbá Werin ńlá ló máa sọ, kì í ṣèwọ ló máa sọ. ẹ̀yin èèyàn lé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá Werin ńlá. oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ níbẹ̀. àfi kí Ọlọ́run Elédùmarè ọba láàánú kó ṣàánú fún bàbá Werin ńlá lọ́wọ́ gbogbo àwọn àǹtí wa gbogbo yìí. so mo ní kí n kàn mú update wá fún yín ni lóní pẹrẹwu. bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo àwọn nǹkan tá a gbọ́ yìí,
sa ní ká mú wá fún yín. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Ẹ fún fídíò yìí ní thumbs up o ẹ̀yin èèyàn mi. Ẹ dẹ̀ má gbàgbé prize giveaway wa ó ń bọ̀ lọ́nà ní July 15 ni prize giveaway wa mi ló ń bọ̀ o. Ẹ máa gbáradì. Kí la fi ṣe prize giveaway yìí? À ń ṣe nítorí pé ká múnú àwọn èèyàn wa dùn, àwọn subscribers wa. A máa ń follow yín pẹ̀lú test yín àti bẹ́ẹ̀ ṣe ń share gbogbo àwọn videos wa àti comment. Ọlọ́run Elédùmarè á bá mi gbé ọwọ́ gbogbo ẹ̀yin subscribers mi sókè o. Mo dúpẹ́ ní ọwọ́ yín o. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ Mashola Gist TV. Àánú Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀ o. Easter tó ń wọlé bọ̀ yìí á bá wa láyé, á bá wa láyé. Happy Easter to you in advance. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Ẹ ṣé. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.